omijé ojú ni kéèyàn ṣiṣẹ́ kó má rọ̀nà lọ. ọ̀nà àti dorí kò dòrò nù ní kéèyàn ṣiṣẹ́ kó má rere jẹ́ o. ọgbẹ́ ọkàn ló jẹ́ o ti ṣiṣẹ́ bá wá dàbí ọ̀lẹ o. Mercy Udeh presentation lónìí kàkọ́gbọ́n aṣọ ìpọ́njọ́. wọ́n lè ní ilé làbákẹ́ sálọ mọ́ wọ́n lọ ìwọ ọmọ ikú ẹ̀ lóbi tó ní sáré ju ọ̀lọ́rọ̀ ìsálọmọ́ ọlọ́ni. ẹ wò ọ̀rọ̀ àti pé ìyá wa kí ibùdó ní sáà. èkó ni èkó lọ́nà ń lọ kí làbákẹ́ fi èmi ìyá rẹ̀ lẹ̀ ní ayé kọ́pọ̀ ń rè kó ẹbí wo ló nílé kò tí ń lè bá ti ń ta ó béèrè lọ́wọ́ orí ti. sórí rẹ ẹ̀yin ọmọ yìí kò sì ní bàjẹ́ fún yín àìpẹ̀lẹ́ kí tiẹ̀ ló kọ́ tiẹ̀. Yẹmí lórúkọ mi. Yẹmí jewelries ìwọ kọ́. Bólúwa ti fẹ́. Bólúwa ti fẹ́ ní sọlá Bólúwa ti fẹ́ ní ṣé ilé kan náà lẹ ti jọ mọ wa. rárá o. irọ́ ni o ẹ fẹ́ ra ayé tí wọ́n bá tó ṣe ẹ̀ fọ́gbà fún wọn owó tí màdàmú bá ń fún yín só ti yẹ yín with dọ̀ksán kò dọ̀ksán ẹ kàn máa dà pọ̀ owó ò ní mọ ohun yín mọ́. owó skul à ń gbà. owó skul ẹ̀ ń wá. elé ò tẹ́rù mi gbé. kí lẹ́rù ẹ. kò tẹ́rù mi gbé. ẹ wá gbà akóyọyọ ní ọ̀nì akóyọyọ ẹ bá ti rí ọ náà yóò ti mọ̀ pé o lè kan èèyàn pa wo mọ́ta sí o yọkọ̀ pa o. àgbàgbà ni ó kéré sí. wèrè wọlé lẹ́yìn ìnàkí wo ní nàgẹ́ẹ̀tì ẹ wọlé ẹ mọ̀ nàgẹ́ẹ̀tì ó géètì pa. ẹjọ́ ló fẹ́ rò. tó ti yé yín oríire lẹ́sìn ẹ wá mọ́ mi. ẹ dákun ẹ bá páàkì ara yín bẹ́ẹ̀. ó kí ni tiẹ̀ sẹ́yìn tẹ́ mọ̀ Fọlájiyọ̀ ẹ bá àwọn èèyàn tí wọ́n tò ẹ̀yin náà tò ní tó ti yé yín lọ́mọ sẹ́gbọ́n ilẹ̀ ẹ̀yin lọ́lọ́ ń gbọ́ lá fún ẹ̀rẹ́ bẹ́ẹ̀ sì ká parí ẹ̀yin ọlọ́sìnkò lá fún ọba wà lófin tó ti yé yín ẹ má tẹ̀ lófin. ẹ kú òfin o. Stay where you are. Stay where you are. Stay where you are. Ebi mo fi years. Stay where you are. So nǹkan tó sọ fún mi sìn àtòrí òun ni pé mi lè wọlé àbúrò mi bó ṣe wù mí mọ́. Ṣé mo ní ẹ mọ̀ rí ni ṣùgbọ́n wọ́n kọ́kọ́ dé eléyìí lóhùn. First come. Ẹ bá kọ́kọ́ dé wọ́n kọ́kọ́ náà. First year first come. Tó sì yé yín. Ẹyin ọmọ yìí tí màdàmú bá ti dé nìsín ẹ̀yin lógo ológo màdàmú ni wọ́n fún lóhùn ẹlòmíì ò lógo ẹlòmíì ìrìn àrèlè tó mọ̀ ọ́n rìn ó ti yé ẹ̀yin rìn èrè màdàmú àwọn ọmọ ìdúró àtàkùn ìjòkó ẹ rà mà. Ìwọ lógo ló ń ṣiṣẹ́ géètì náà. Èyí tó ṣe pé sẹ́tì mọ́kọ́ láàárọ̀ ọjọ́ yìí. Ọba ńlá àmú ni. Bẹ́ẹ̀ náà bá ní sẹ́ni ẹ̀ máa ń gbàgbẹ́gbà sí orí ìlú. Àbúrò orí lówó ẹ̀yìn. Ẹ ká sàn máa. ẹ ká sàn máa. Ǹjẹ́ ẹsẹ̀ ẹ̀bí ní pé mo dáhùn ní rárá mà. mo ti pìpẹ́ yín sílẹ̀ náà as usual so ẹ ṣe máa ẹ ṣe máa. so wọ́n ti ẹ̀ ṣé same details yẹn náà Bẹ́ẹ̀ni, kò sí káàṣì rẹ̀ transfer ló máa ṣe ẹ ṣe ní àdúgbò orúkọ ìgbà sí ti ní ẹ̀kọ́ àbọ̀làbà kọ́tẹ́ tí wọ́n ràn wá lọ́wọ́ ọlọ́run àjẹ́ káwọn ọmọ tí ń náà pàdé aláàrẹ. ṣọ́ọ̀tì wọlé. ẹ ṣé gan máa o ẹ ṣé máa o bẹ́ẹ̀ ṣe ń gbé bùkátà mi ọlọ́run máa bá yín gbé bùkátà sí yín náà ẹ ní dààmú o ẹ ṣé gan máa. tí kò bá ti ṣe ti ní ẹ̀kọ́ àbọ̀ ni mi bá kọ́ bọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe yí àbùdí tó lókun àbùdí tó lọ́sà ọlọ́run àbùkún ẹni náà ọlọ́run ara wọn aláàánú sí àwọn ọmọ yín náà o ẹ ṣé àdúpẹ́ máa o. bọ̀ iná ẹ̀ ṣe jẹ́jẹ́ o ọ̀rọ̀ ẹ̀ tẹ́kì ara yín. Adédọ́lápọ̀ àbúrò mi ṣé ò rí mi lórí ìdúró ni. Àǹtí mi ṣe bẹ́ẹ̀ pé mò ń attend sí nǹkan lọ́wọ́. Yóò wá ní pé kó mọ́ lè sọ pé ẹ káàsán. Ẹ wo àǹtí mi kí ló tún ṣẹlẹ̀ this time around. Dọ́lápọ̀ ṣé o gbọ́ àwọn nǹkan tó ń ṣe fáwọn èèyàn yìí ó tẹ́ mi lọ́rùn o. Inú mi dùn sí gidi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀. Bobby àbúrò mi lówó mi wà níbà náà. Inú mi dùn o inú mi dùn gan. Àmọ́ àbúrò rántí èmi ẹ̀gbẹ́ ẹ náà
rántí mi wo mọ̀ ìyá rẹ látòrí títí dé àtẹlẹsẹ̀ nǹkan ò lọ dáadáa nǹkan ò ṣe dáadáa fún mi Adédọ́lápọ̀ jẹ́ kémi náà jẹ nínú ọlá rẹ̀ àbúrò mi jọ̀ọ́ gbọ́lá sí mi lára please jọ̀ọ́ gbọ́lá sí mi náà lára wò mí tó wá ní pèmí lẹ́gbẹ́ ẹni tó lówó báyìí tó nílé báyìí tó ń ṣe fáwọn èèyàn. àǹtí mi wọ́n ṣe pé kò wèmí náà láti ràn yín lọ́wọ́ o bọ́ ibo lẹ́ ń lọ ní next month lọ. next what? next month àǹtí mi. next month. next month. lọ́n. pé oṣù tí ń bọ̀. ẹ jọ mi ìgbẹ́nu yín bọ̀rọ̀ ẹlẹ́nu rẹ̀ sọ. àǹtí mi ẹ mọ̀ kò sí káàṣì ńlẹ̀ sí tẹ́ bá máa fi lọ tẹ́ máa padà wá ní next month yẹn má ti mọ nǹkan tí màá ṣe. Adédọ́lápọ̀ o ò ní cash tó lè fún mi right no problem o ṣàmọ̀ pé lèmi jìnnà. mi ì lè mọ yẹn náà ẹ mọ̀ fáà. ṣé mo lè rí transport fẹ́ lọ́wọ́ ẹ̀. kò sí káàṣì ńlẹ̀ náà mo ṣe ń sọ fún yín sí ẹ tó ṣe ìbéèrè owó yìí. ó ti yé mi. kò tó ṣe pọ́nú ọkọ̀ kan tí ẹ lè fi gbé yín. ṣé orí yóò dàrú. ibà máa ń sọ fún yín ni. Dọ́lápọ̀ ọ̀rọ̀ ẹ yé mi mo understand ṣé kí n tẹ̀lé lọ sínú ilé bóyá mo lè rí rice. àǹtí mi ẹ lè rí because kò sí foodstuff kankan lé àwa fúnra wa gan a ní foodstuff kankan lé a ṣẹ̀ fẹ́ lọ gẹ́ẹ̀tì ní so ẹ lè ríṣẹ́ gbọ́ kẹ́ take care. mi lè rí rice Dọ́lápọ̀ mi lè rí rice ṣẹ̀ṣẹ̀ ni màá tún lọ sílé ni mo ń rìn ìṣẹ̀ wá mo ń sweat báyìí kí n tún rìn ìṣẹ̀ padà Ọlọ́run ṣàánú mi dèmi náà lóhùn ọmọ ìyá mi nírú kan báyìí kò mọ mi kò lè ṣe fún mi Dọ́lápọ̀ fi mí sórí ìdúró ó sì yí lọ. ẹ ṣe wọn mọ wọlé lọmọ ni Dọ́lápọ̀ fi sórí ìdúró ẹ tiẹ̀ ti irú yìí ẹ lè polówó dànù. gbẹ́nu sí ọ̀dà lọ́bọ̀rọ̀ ọ̀lù ẹ̀gàn. ẹ̀yin náà ẹ mọ̀ bẹ́ẹ̀ yìí lè ṣẹ̀mọ́lẹ̀ màdàmú ò lè dúró sáǹdì tó yẹ mọ́ owó ti wà lára tún ara wọn ti fúyẹ̀ ẹ̀yin ni kò bí owó. èmi ni kò bí owó ẹbí rẹ kọ́ ẹbí rẹ kọ́ next month ẹbí rẹ kọ́. ẹ ẹ lè kára àná rí ẹ wá wó fún yín lówó rí àbí kò tó owó kò tó jẹ ìyá jẹ. Enough of all this. No. Má ṣe nǹkan tó máa bèbè inú sí ẹ. ọkọ mi jọ náà. Enough! Fi mí lẹ̀ jẹ́ kí n máa lọ. Má ṣe nǹkan tí mo máa fi ọwọ́ kàn ẹ́. Jẹ́ máa lọ kí n lọ wá solution sọ̀rọ̀ ayé mi. Dèjọ́ má fi mí sílẹ̀. Kò sí nǹkan kí nǹkan tó lè sọ tí mo máa gbọ́ sí ẹ lẹ́nu. This is my decision. Mo ti make up mind mi pé mo máa lọ nìyẹn, mo dẹ̀ máa lọ náà nìyẹn. Jọ́ má fi mí sílẹ̀ jọ ro tọmọ mọ́ mi lára. Ọmọ ni mo ti rò látọjọ́ ìlú ìjẹ́ kí n wà pẹ̀lú ẹ̀mí. So jẹ́ kí n lọ kí n wá solution sọ̀rọ̀ ara mi. Dúró. O ṣe àti ìbá máa sìn tí o bá gbé mi. Èèyàn máa ń fi ilẹ̀ mi. So ó bẹ́tà kó yẹ kí n lọ wá solution. Lọ bí kẹ́kọ̀ọ́. Ọkọ mi jọ ro tọmọ kan wá lọ tó kù jọ kọ́ mi jọ mi lè ṣe without you. Rántí ọmọ tàbí jọ. Rántí ọmọ mi lára jọ tó rọ lọ. Má jẹ́ ṣe nǹkan tí mi ò fẹ́ ṣe o. Mo fi Ọlọ́run bẹ̀ ẹ́. Má jẹ́ ṣe nǹkan tí mi ò fẹ́ ṣe. Jẹ́ kí n lọ síta bẹ́ẹ̀ kí n lọ wá solution. Jọmilójú. Ọ̀rọ̀ ayé mi báyìí. Ọ̀rọ̀ ayé mi ò rí kan tí mò ń face lọ́wọ́ yìí. Kí ni dókítà sọ? Kí ló ń sọ? Wọ́n ní kán tó lè bẹ̀rẹ̀ any treatment lórí ọ̀rọ̀ ọmọ yẹn. Pé abíyá kọ́kọ́ deposit 100,000. 100 what? I don't know. Mi mọ nǹkan tí mo fẹ́ ṣe lọ́wọ́ yìí. Ibo la ti fẹ́ rí? Ibo náà fẹ́ kiri sí, ibo mo ti fẹ́ rí adúrú owó yẹn. Lọ́wọ́ yìí owó téèyàn ò plan tẹ́lẹ̀. Ọlọ́run ta ni mo ṣe mo máa dáràn. Kí la fẹ́ ṣe báyìí, kí la fẹ́ ṣe? Irú táìmù kọ́ ni o. Kí la fẹ́ ṣe báyìí? Oyè mi ò ní mọ̀ ọ́ tá a fẹ́ ṣe o. Mi mọ̀ solution ní ká wá o. Kí ni solution? Mi máa tún gbọ́dọ̀ sunkún lórí eléyìí. Ẹyọ kan ṣoṣo tó máa kú náà máa nìyí. Kí ni solution? Tèmi bá mi mo dáràn. Hello. Báwo ni ṣe wà pa? Ibo ló wà? Okay.
ìjọba ọkọ mi fún mi lókì mi fi jẹun. Fún mi lókì mi fi jẹun ebi ẹnu rà pọ̀. Fún mi lókì mi fi jẹun. Ṣé kí wọ́n bá ẹ ní? Ọjọ́ ọkọ mi o. Tẹ̀lé òṣìṣẹ́ mi fún mi lókì mi fi jẹun. Ebi ẹnu rà pọ̀. Jọ̀wọ́ fún mi lọ́wọ́ kí n fi jẹun. Fún mi lọ́wọ́. Ẹ gbà mí. Kí ló ṣe é tàbí kí gbà mí? Jàre mi lọ kí n fi gbà mí. Torí ayé ń ṣe yín ni. Kí ló tàbí kí gbà mí? Èmi mo bá ti ń jẹ ni. Ṣé mo ṣe kọjá bí tí mò ń fún yín lówó ni? Tí màá fún yín lówó lẹ́yìn kí ló fẹ́ fà? Tẹ́ ẹ ṣe bí olórí burúkú. Wọ́n ṣe rà kiri. Sáré gbégbà tẹ wà ń ṣàngó òde. Tẹ́ ẹ tí ì di ọ̀yà ọgbẹ́. Lẹ́tí rówó tọ́jú àwọn ọmọ yín bó ṣe kẹ́ ẹ tọ́jú wọn. Ṣé ẹ mọ̀ tọrọ jẹ báyìí? Ẹ má dàgbà pẹ̀lú mi mọ́ o. Ẹ̀yin yóò ṣíyà jẹ́ yìí. Ọ̀rọ̀ ti tó nà ó. Mi ò láì bó ṣe ń ṣe fún ìyá ìnà kí ló dé. Rubbish. Ìyá àjẹ́. Ọdún ọkọ̀ kan. Ṣé ẹ lè pẹ̀lú mi again? Ọ̀rọ̀ yìí pọ̀ jù nà ó. Àbúrò lọ́wọ́ lọ́sẹ̀ tó ní kọ́ máa bu ni. jàre ọkọ mi. Mi ò láìkì ẹ̀, mi ò láìkì ẹ̀. Àti sọ́ṣà níyàlé, mi ò láìkì ẹ̀ jàre. Inú ẹni tí kú orúkọ àpà ọjọ́ ọkọ mi. Wọ́n náà rọ́wọ́ rọ́lé sẹ́yìn ẹ̀rú rà pọ̀. Wọ́n náà rọ́ ṣe jẹ́. Àló ti tó sẹ́, ó ti tó. Ó yẹ jẹ́. Àbí mọ̀ bọ̀. Rọra ilẹ̀ bẹ̀rẹ̀ ń bẹ̀rùn bẹ̀rẹ̀ orí o. Rọra bẹ̀rẹ̀. Ṣé o ti gbọ́? Kárí. Má jẹ́ ń ṣòfò ọmọ, má jẹ́ ríkun ọmọ láì mí. Ọgbẹ́ ọkàn ayérayé ni tàbí ọmọ bá fojú sunkún ọmọ yóò wá lè dàbí ọmọ ẹni ní. Ọmọ ọlọ́mọ ṣèpèrè níṣẹ́ o, ọmọ làṣẹ èdè ẹni. Ọmọ ẹni ṣọlọ́lá ẹni. Ẹjọ́ Sálẹ́wà mo á fi sùn yín o. Sálẹ́wà mú Làbákẹ́ ọmọ mi, ó mú lọ sékòó láì bá mi sọ, láì tiẹ̀ sọ fún mi. Ẹ dákun, ṣé téèyàn bá fẹ́ mọ ọmọ èèyàn kúrò lákàtẹ̀yìn sí òní jọ ní àrò àjọjókòó sọ ni. Kò tiẹ̀ bẹ̀rù pé bí nǹkan bá sọ ọmọ tó mú lọ nǹkan, ó wá mú lọ. Mo sì mọ̀ pé bóyá ó sọ fún yín bóyá kò sọ fún yín. Ẹ bá ń kìlọ̀ fún Sálẹ́wà kó fọmọ mi ránṣẹ́ o, ọmọ mi ò rè kó o. Torí mo ti wí fóònù náà kó tó jápa mọ́ mi lọ́wọ́ o. Ẹ tètè bá ń pè níbi tí bá ti gbọ́ kó fọmọ mi ránṣẹ́ lé o. Ní tí mo wá bá yín sọnù. Ṣé ò sí? Bó lẹ ṣe ń wò mí hùn? Adìẹ ló máa ń ké bẹ́ẹ̀. Ẹ máa ké bí adìẹ. Àgbàdá ní sí òsì o, adìẹ ló máa ń ké bẹ́ẹ̀. Ẹ sì rí Ẹ wá gbà mí. ẹ rí pé ní ayé ìmọ̀ tiẹ̀ ti wá bàjẹ́ o. Kí ló bàjẹ́ o? Òun náà ni wọ́n ṣe yín lóore. Àfibisọ́ lóore ni irú yín. Ẹ gbà mí. Bẹ́ẹ̀ ni tẹ́yìn ò bá ṣàfibisọ́ lóore. Ẹ tiẹ̀ dúró náà. Ṣé ọmọ mi wá fi okùn mú Làbákẹ́ ńlẹ̀? Ó ti yé mi, ó ti padà yé mi. Ìyá lọmọ jọ pàlàmú sìnkì. Ìyá Adékòdèrè àkọ́bí àdèlé. Ó ti
gbàgbé pẹ́jọ́ ọ̀ka mo wá fi sùn kà tẹ́lẹ̀ ni. Obìnrin. Mo ti gbàgbé ni. Dákun ṣé nǹkan rẹ lọ́mọ rẹ ṣe. Ọ̀sẹ̀ pẹ̀lú ẹ̀ nísìnyí. Tọ́lá gbé gbóná wá wà lẹ̀ o. Tọ́lá ẹ̀pẹ́ tútù ni ó wà lẹ̀. Kí ni problem ẹ̀ gan-an? Èmi ọmọ bọ ọjà aṣọ ọjà tèmi mọ̀ ti yá ti pẹ́. Aṣọ ọjà tèmi ò tí ì gbọmọ ẹ̀ṣẹ̀ rán ni. Èmi ọjà. Ntẹ́mi kìlọ̀ lèmi kàn wá fún ọ. Nínú kọ́ ọ sọ fọmọ rẹ kọ́ fọmọ mi ránṣẹ́ lé. Tí ọmọ wa kọ̀ tí ò fọmọ mi ránṣẹ́ lé orí ò gbọ́dọ̀ fọmọ mi o. Èrò gbọ́dọ̀ rí o. Sọ́rí tí nǹkan kan bá fi lè ṣe làbákẹ́ ọmọ tèmi. Gbogbo ayé ní ọmọ nta ṣètì lè fi jóná. Gbogbo òlú ni wọ́n fọn rere rẹ ká. Bí ipò ṣe jù bẹ́ẹ̀ lọ ni. Bàbá rẹ sọ̀rọ̀ bí tí bá ti gbọ́ o. Èmi ọ̀bọ. Ẹnu ẹ̀ ò kọ́ ọmọ tó bí. Bẹ́ẹ̀ ni arábìnrin tó yẹ pé ẹnu ẹ̀ bá ká ọmọ tó bí. Kò ní tẹ̀lé ọmọ tèmi lọ sẹ́kọ̀ọ́. Orí yìí gan sọ. by the way gan-an. Ó mà ṣe o. Ó ṣe gan. Ṣé irú làbákẹ́ yẹn? Irú làbákẹ́ rédèrèdè yẹn ló yẹ kọ́ ọmọ tèmi mú lọ sẹ́kọ̀ọ́. Sọmọ tèmi ni rédèrèdè. Bẹ́ẹ̀ ni tí koríko tó hù lójú ẹ̀ báyìí. Ó tẹ̀lé ọmọ mi lọ kọ́mọ mi lọ kọ́ bó ṣe máa yọ koríko ojú ẹ̀ ká tó máa yọ kúrò. Abẹ́ ẹ̀rọ náà. Like daughter like mother. Ẹ ọ yọ lára yín ìjàpá yín lóògùn ni òfin wòran díẹ̀ ọmọ yín rí ṣe lẹ́kọ̀ọ́ èkó gbé ní òtí ìpàtẹ aṣọ fún ilẹ̀ ń tà tèédú ìwọ ságé nǹkan sọmọ mi sórí tí ń ṣe mí lónìí kò ṣe jà ọba mọ̀ pọ̀ ọba èmi gan ọba mi lé kí ni fi ń jẹ̀kọ́ ọyọ lára yín kí lọ gbà rẹ fi ń jáde gbọ́dọ̀ nǹkan sọmọ mi wọ́n dúró náà lẹ́ ń tà kí lé ilẹ̀ ara kàtíà nǹkan ọ̀sẹ̀ gbọ́dọ̀ sọmọ mi mọ̀mọ́ agbọ́dọ̀ sọmọ mi. ọkàn ayérayé ni tàbí ọmọ bá fojú sùn fún ọmọ yóò wá lè dàbí ọmọ ẹni ní ọmọ ọlọ́mọ ṣèpèrè níṣẹ́ o ọmọ làṣẹ èdè ẹni ọmọ ẹni ṣọlọ́lá ẹni àbí ọmọ ṣiṣẹ́ lórí ọmọ orí mi má jẹ́ mọ́ ṣàré ọmọ má pọ̀ mọ́ mi ò karùn-ún má ṣe wọ́n. Gẹ̀tì máa yí dáa. Olórí kúrò. Ẹ wò kò sí lórí burúkú kan bí kẹ̀kẹ́ jà rẹ kó ra ní jáde tẹ́lẹ̀ rẹ̀ rà. Ìyá ètò ni. Wọ́n ti bẹ̀rẹ̀ orí ibú. Ẹ wá mọ́ tilẹ̀ kó sọ́rọ̀ mi wà nulẹ̀. Ọ̀rẹ́ yín ẹ wá. Ọ̀rẹ́ mi ni mo fẹ́ rí jàre. Tẹ́ ẹ sún ẹ wá. Ẹ dákun kí ló ṣe yín ná. Ẹ dákun. Ẹ wá ń bọ̀. Kí ni mo fẹ́ wọlé lọ́rọ̀ rẹ̀ mi? Ọ̀rẹ́ yín ò sí ilé. Ẹ ti ta. Ẹ ti jẹ tata tó ti fa bọ́tọ̀ ta jẹun. Ọmọkùnrin yóò mọ kan tó ṣẹlẹ̀. Ọmọkùnrin yóò mọ kan tó ṣẹlẹ̀. Sílẹ̀ kó fún mi mo fẹ́ wọlé jàre. Ọ̀rẹ́ yín ti lọ Àbújá. Èwo ní gẹ̀rẹ́. Ó ti lọ Àbújá. Ẹ sọ pé pàó. Kí ló ń pa òun lẹ́yìn? Tí yín tanù. Bí tí yín ọ̀bà wá ní ta. Tí yín ọ̀bà wá ní ta. Mo sọ fún yín bọ́ọ̀lù yín ti lọ rìn àjò. Ó ti lọ Àbújá. Ẹ kiri. Wo ìwọ ọmọkùnrin yìí ó ní fi ojú sunkún ọmọ ọ. Lápá àbò. Ó ní rogún wàhálà ọ. Ìdààmú ò ní bọ̀ ọ́ kí ìdààmú máa pa bá ọ. Sílẹ̀ kò jẹ́ kí n wọlé. Ẹ wá. Kò sọ́dà ní. Owó ń bẹ̀rẹ̀. Mo tẹ́. Àlọ́gà ti lọ Àbújá. Mo fọ́ mo dáràn. Mo débi tí mo gbẹ. Ọjọ́ dìde lẹ̀. Orí mi ò. Mo kú ọ. Mo jà ń sunkún ọmọ. Mo kú. Àṣeyìn àjòyè ẹjòyè ìṣùpápẹ́rẹ́ ẹ̀wù lẹ̀kẹ̀ bí èpè alájọbí bọ́gà mi bá wà lẹ́gàn tí balẹ̀ òsì lẹ́ta ni ó mú mi kò sí lẹ́nu ọ̀gá ń bẹ lé mọ́mọ́ sọ pé òsì lẹ́nu olórí ibú ni wọ́n ó gbowó ni wọ́n máa wá kí ò ní sunkún ọmọ ẹ wo sùn bí ìṣùpápẹ́rẹ́ bẹ́ẹ̀ wù yọ náà yẹn.
kò sí nǹkan kò sí kókó bọ̀ kí ni tí wọ́n gbélé ìgbà o. kò sí nǹkan mo dààmú sáré mi rí kókó. ìwọ náà ti gbọ́kàn ní látàárọ̀ pé bóyá o ti lọ bóyá o ti ní ọkọ̀ bóyá o fẹ́ lọ gbówó wà ní. náà ọmọ ẹ̀ wà níbẹ̀ yẹn sì wọ́n wà ní mo sọ fún òun pọ̀ kí wọ́n fẹ́ sọ ọ́ sí wọ́n tọ́jú ẹ̀ náà wọ́n tọ́jú ẹ̀ wọ́n kọ́ fi sílẹ̀ ní kò make sense. kí ló ṣẹlẹ̀ ibo ló ń lọ. má jẹ́ ń ṣòfò ọmọ má jẹ́ ríkun ọmọ láì bí ọpẹ́ ọkàn ayérayé ni tàbí ọmọ bá fojú sùn fún ọmọ yóò wá lè dàbí ọmọ ẹni ní ọmọ. ìyá tù mí nínú ìyá tù mí nínú. ó ń gbé ọkọ mi. ìyá tù mí nínú ìyá tù mí nínú ẹ̀mí ló ni mo pè yín. ẹ̀mí ẹ̀ta ni kí ló ṣẹlẹ̀ ọkọ mi. ẹ kì í ṣàbíamọ ìyá tù mí nínú ẹ kì í ṣàbíamọ ẹ ṣàbíamọ láti bá tíṣẹ́ tí bọ́ lọ́wọ́ ọkọ mi tẹ́mi náà níṣẹ́ kankan lọ́wọ́ ìyá tù mí n kò lọ déédéé fún wa mo pè yín mo ṣàlàyé fún ìyá tù mí mo pè yín mo lọ lé Dọ́lápọ̀ àbúrò mi ojú mi ló ṣe ń fáwọn èèyàn lówó báyìí ló ṣe ń bọwọ́ fún wọn báyìí ìyá àtúmí Dọ́lápọ̀ fún mi ní kankan mo pè yín lórí fún ìyá àtúmí nínú pé ìyá ń jẹ mí ẹ̀dá sọ̀rọ̀ mi ìyá àtúmí nínú ẹ̀sán kankan nípẹ́ ẹ̀sán kankan nípẹ́ ìyá àtúmí nínú ẹ wà lábẹ́ àmọ́ níyìn ṣàbẹ̀ àmọ́ níyìn. àtúmí nínú ọkọ mi mo ń ṣe nǹkan lé lórí sórí ọ̀rọ̀ Dọ́lápọ̀ àbúrò ẹ̀ bó sì ń ṣe sí ẹ bẹ́ẹ̀ ló sì ń ṣe sí èmi náà. ìyá àtúmí nínú rọlẹ̀. kò fẹ́ mi náà ní nǹkan kan mi ì rí nǹkan kan wò ó kí n pè àbúrò ẹ báyìí pé Dọ́lápọ̀ ọkọ mi o mi ì tí ì jẹun látàárọ̀ o. a ní mọ́mí màá pè yín mo máa sẹ́ǹsì mi ò ní rí nǹkan kan bó ṣe ń ṣe síwọ náà ló ń ṣe sí èmi náà kò fẹ́ mi náà ní nǹkan kan ọkọ mi ì lè parọ́ fún ẹ. ìyá àtúmí ọ̀rọ̀ tẹ̀sán ó ṣòro believe láyé mi lè gbàgbọ́ àní bàbá ẹ̀yin nìkan la gbójúlé kí ló dé tọ́mọ ẹlẹ́rìn wá ń jẹ gúngún tọ́mọ aláṣọ wá ń wà kísà Dọ́lápọ̀ lówó lọ́wọ́ ìyá ipò ìyá àtúnú ìyá àtúnú ìyá ipò. má bá a sọ̀rọ̀ ní sùúrù. ẹ wo mo ti mọ tí màá ṣe fún yín. kí ló fẹ́ ṣe fún mi. nǹkan tẹ́ ní kí ṣe náà máa ṣe ṣe bí kí n ti gbóògùn jẹ ni. Ọlọ́run ò ní jẹ́ lẹ́dàá tèmi ò ní jẹ́ kémi fojú sunkún ọmọ ò ní gbóògùn jẹ. ó ti tán. orúkọ Jésù bàbá mi ti ń bẹ ní ọ̀run mo kígbọ̀n ní àṣálẹ̀ lórí ọkọ mi ayérayé bá mi bùkún kìnìún ẹ̀yà Júdà bá mi bùkún bá mi gbé lórí sókè bàbá bá mi la ọ̀nà iṣẹ́ gidi fún Olúwa la ọ̀nà iṣẹ́ gidi fún ṣílẹ̀kùn ìbùkún rẹ ilẹ̀kùn àánú rẹ ilẹ̀kùn àṣeyọrí rẹ Olúwa bá mi ṣí fún gbogbo ìdáwọ́lé rẹ jẹ́ kó máa yọrí sí rere bàbá jẹ́ kó yọrí sí rere àṣà àti kọ́ wípé ìwọ ṣàánú àwọn tí wọ́n ṣàánú fún lára àwọn tó ṣàánú fún lẹ́nu jẹ́ kí ọkàn mi wà lára wọn jẹ́ kí ọkàn mi wà lára wọn bàbá ṣe ní orí má ṣe ní ìrù pèsè iṣẹ́ fún iṣẹ́ lálùbáríkà iṣẹ́ tí ó fi ọkàn rẹ̀ balẹ̀ Olúwa ń pèsè rẹ̀ fún bàbá pèsè rẹ̀ fún Olúwa pèsè rẹ̀ fún olùlànà òde ọ̀run bá mi la ọ̀nà fún bàbá la ọ̀nà fún Olúwa la ọ̀nà fún bàbá la ọ̀nà fún Olúwa gbé níjà bàbá gbé níjà ní gbogbo tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀ Olúwa jẹ́ ká máa nífẹ̀ẹ́ rẹ̀ bàbá jẹ́ ká máa nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ìdá tó ti kọ̀ ọ́ sílẹ̀ Olúwa jẹ́ ká máa nífẹ̀ẹ́ rẹ̀. àmàdáràn o kí la wá ṣe tá a wá ń jìyà ojoojúmọ́ báyọ̀ lọ Elédùmarè. Ìwọ bọ́ síbí ìwọ bọ́bí ìyá rẹ lọ́sẹ̀. ìyá mi.
lọ́mọdé Olú-ìpọ́njú. Dákun ẹ má yẹ bẹ̀ yá mi. Olú-ìpọ́njú tó sì lọ yìí. Dákun. Títí láéláé ni. Dákun. Ìwọ. Wọ́n síbi. Dídé. Bíyá. Ọkọ àfẹ́sọ́nà rẹ lọ́sẹ̀. Tọ́ ti gbowó lọ́wọ́ rẹ̀. Ó wá ṣe báṣubàṣu. Èyí ò máa kọ́ ẹ̀yin obìnrin ìsìn lọ́gbọ́n. Ìlú Ìpọ́njú nílé rẹ o. Ajẹ́tẹ̀rọ. Kí n jọ nísìnyí. Ìlú Ìpọ́njú tó sì lọ yìí. Ibẹ̀ lọ́ọ́ mọ̀ gbé títí láéláé. Ó yá. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Ẹ ṣàánú mi o. Ìwọ ogun ìdílé ní bọ ọjà ogun ìdílé ní dọ́là mú kò jọ rógbò rẹ lò láti bí 20 ọdún lọ ti wà nínú Ìpọ́njú. Ẹ ṣàánú mi o. Inú Ìpọ́njú nílé rẹ ṣùgbọ́n lọ́gùn ọmọ ní ọ́bí ṣe ń wú ọ yìí. Ẹ dákun. Ìyá ẹmẹ ìdílé yìí tó ń jẹ yìí ògo ló sì gbé wáyé wọn wá jọ́rọ́gò rẹ lò. Ẹ dákun ẹ ọmọ jẹ́ aráyé ló rógò mi kọ́ lò. o ibẹ̀ náà sì lọ́ lọ bá ìlú Ìpọ́njú. Ẹ jẹ́ rógò mi lò. Ẹ dákun ẹ jẹ́ rógò mi lò. Ẹ jẹ́ rógò mi lò. Agbára wo ló gbé wọ̀ irú agbára wo ní ń bẹ lára rẹ náà. Ó dà ìlú Ìpọ́njú wa sílẹ̀ rẹ o gbéra báyìí kó máa wọlé ológo lọ. Irú aláwọ̀ lélẹ̀ Olúwa. Orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé bàbá ayérayé o ṣé o Olúwa o ṣé o bàbá o ṣé nítorí pé o gbogbo mi fún mi Olúwa o ṣé o nítorí pé mo bọ́ ayérayé o ṣé. Okùn àtògo wọn jọ ń rìn orí mi dákan làmì nínú ogun ayé má gbé wọ̀ mí Elédùà tó dá mi aṣọ bó. Mami, ẹ kò dákẹ́ ẹ̀ wò mí níran màámi. Gbogbo nǹkan tí mo ní everything ti turn upside down màámi. Ẹ wò mí, wàhálà ló ti wàhálà lọ sí ẹ̀ inú ẹ̀rẹ̀ dákẹ́. Ẹ ṣe kọ́kọ́ sọ̀rọ̀ mi màámi ẹ̀rí kọ́kọ́ ṣe sí i. Màámi ẹ̀rù ṣe tí wàá fẹ́ gbọ́. Ṣe fẹ́ gbọ́. Ṣe rí fiẹ́nsì mi. Tó fẹ́ ṣe wẹ́dí pẹ̀lú mi. Ń sìn, ó ti lóun ṣe. Ẹ lè jókòó sílẹ̀ ẹ̀rí ìkọ́kọ́ ṣe. Lágbára Ọlọ́run gbogbo ẹ máa tó níyanjú láìpẹ́ ní kíákíá kò ní pẹ́ rárá. Àmọ́ mo fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ o. Ṣé kò kí ń ṣe pé o fún tùmí nínú ẹ̀gbẹ́ ẹ̀ lówó ṣá? Mami kí lẹ sọ yìí mo sọ̀rọ̀ ayé mi ẹ sọ̀rọ̀ tùmí fún mi kí lọ́rọ̀ àǹtí mi ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. A ní gbogbo nǹkan tó lọ sáìdà fún mi màámi ẹ sọ̀rọ̀ àǹtí mi. Mami wá bọ́jú sára mi ẹ wá bọ́jú sára mi o. Gbogbo ẹ máa níyanjú láìpẹ́ ní kíákíá ni. Àwọn fẹ́ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn. Ọmọ ológo dandan lógún báwo ṣe ṣẹ́gun nílé ayé ogun ní ká gbàdúrà láti fi jagun ṣẹ́gun láyé ogun. Tí o ti dé sùn báyìí owó oṣù mẹ́rin màdàmú kò tiẹ̀ pọ̀ ní tèmi rò pé ọmọ yìí ó gbàlagì inú ẹyọ kan o kí n tiẹ̀ wọ́n fi survive ayé ara mi. Ṣé wọ́n lè kí n lè gbé ẹ̀rẹ̀ láyé? Ó yẹ rò pé owó kankan wà ní ilé ìlú. Owó oṣù mẹ́rin. Ọdún wo lè yẹn dọ̀rùn láásì? Ọlọ́mọ mu wa, ìtí ẹ máa wí ló pé iṣẹ́ kan ò tọ́kùn yìí jẹ. Gbogbo ìgbà mo sí géètì orí burúkú káàkiri bíi ó yẹ ń wá iṣẹ́ kan bó tiẹ̀ ṣe àgádágodo.
kí n mú ọ̀tà tàbá tí mo kásà irú gbólúwa ẹ ti fẹ́ sádẹ́ẹ̀dì kalẹ̀ nísìn ìmọ̀ lọ sọ́ọ̀bù iwájú ìta náà ní mọ̀ pẹ̀lú ara mi sí. onídúró mi ọmọ sẹ́wọ̀n o. ètò oníṣòro yìí. onídúró mi ọmọ sẹ́wọ̀n o. ọba sẹ́niyàn ló dúró ní á ti máa sọ̀rọ̀ lọ́rùn mi o. ó mọ̀ jẹ́ mi rọ́nà o. ilé àtọ́rí. ẹ o àtọ́rí ọtọ́rí ọba wù. dáadáa ni. èmi náà wú ọ mo wú ọ pé ọlọ́mọ ṣe ọlọ́pọ̀ ní àgbàlagbà tó ti yọ nísì díẹ̀ sọ kankan kan fún ọ ṣé etí ń ṣẹlẹ̀ ní olóyè kọ̀ọ̀kan ní abọ́ọ̀mọ́ tó fẹ́ ṣe sí. àtọ́rí o sórí màdámù dẹ́mi ní oṣù mẹ́rin ẹ wò ti san bó ṣe ó mi èsì fún mi ọjà mi sọ́ọ̀kì ìyá mo kó yá sílẹ̀ gan ni mo jẹ gbèsè káàkiri gbogbo àdúgbò iye mo jẹ gbèsè pátá mo jẹ gbèsè kọ́múkọ́mú torí sọmi kọ́ àbá kọ́mi láàdà sàlẹ̀ mo jẹ́ mẹ́tẹ̀ sán òròrú ni mo mú jáde kí n má fẹ́ jáde torí méjì jáde lójó sẹ́ni náà dìrí mú gbèsè pọ̀. ṣé bí ẹjẹ wọn náà lò. ọjà mi. èmi kàn fẹ́ bí ọ léèrè tí ò sì rọ pé owó wà náà lé àbí ẹ ti ná tán. sórí èmi náà rò bẹ́ẹ̀ o bóyá orí alẹ́ ló ṣùgbọ́n wọn ìpéye lórí tèmi ló ṣùgbọ́n mo yá bóyá ìwọ torí sọ pé mo nírùgbọ̀n ní tèmi á ní adé láti kéye rí mi lò dáadáa. ìbára nù àrẹ ìdàtọ àwọn wíwú ọmọ wíwú tó bá ní àwọn gbọn ẹgbẹ́ yẹn kan ló fi jọ tó bá ní àwọn gbọn kan ló fi jọ. ẹ̀sùn wa yọ ọbú mi ni. èkó lọ́rọ̀ búbú abọ́ sọ̀rọ̀ wípé kò sówó lẹ̀ olúwa rẹ̀ kan ti jẹ gbogbo sọ́nà àdúgbò. sọ́mọ kí ni ìbòrè kí màdàmú máa kọ́kọ́ lóbi kọ́ wọn ajá kiri ajá olùkolokolo kó máa ń kó kiri ni. sẹ́yìn ajá. èmi kò bóyá kọ́ bá di alẹ́ kọ́ bá ti sorun bó ṣe é sorun ìyá rẹ̀ káàkiri àgbẹ̀ níbẹ̀ ká yà lúta sọ́mọ ìyá àti ló dání mo kàn ró bìyẹn nìyẹn láìpẹ́ ni. o. tó oníjọ́ tó ti kọ́kọ́ wá gbà sẹ́ńbí ni mo ti ń wo súnra gbèsè ayé ẹ̀ wọ́pọ̀ ọmọ ọ̀fẹ́ wọ. ó lè ní ọ ó kò sẹ́ni ó sẹ́ni ẹ̀ ń gòkè lọ́lọ́kọ̀ ẹ̀wọ̀n mélòó lọ lọ rí. ìsẹ̀wọ̀n rí o torí ìmọ̀ náà bẹ̀. ọ wà padà kirikiri lọ́kọ̀ọ̀kan lọ nígbà bá yá ọ lọ alágbọ̀n nígbà bá yá ọmọ bíi ẹ̀yìn omi ọ̀rẹ́ ọ̀kan ìwọ ni agbé góòdù báwo èrè dàtọ̀ tó a bá bẹ́ sọ̀rọ̀ tó a bá bọ́ tó ṣe jọ. ilé ẹ sì ń dùn lọ́wọ́ ó tí ì màlá olówó díẹ̀ lé nígbà bá di pé gbogbo bàtà sí orí burúkú tó ń gbé kiri tó pẹlẹbẹ tó wá dàbí ẹ fò fọ olórí burúkú àbá tó rọ pé kò sówó ńlẹ̀ ó pé àjà tí ẹlẹ yọ ọmọ lẹ́yìn tí ò tí ì lẹ́yìn fún tí ò tí ì lẹ́yìn fèlè òkú ìyá jọjọ ó ti lẹ́yìn fún ọ. ọmọ ológo dandan lógún dandan lógún báwo ṣe ṣẹ́gun nílé ayé ogun ní ká gbàdúrà láti fi jagun ṣẹ́gun láyé ogun. kí ló ṣẹlẹ̀ again you understand. ayé mi o gbèsè ti dé another problem again. Jésù ayé mi wo Ọlọ́run Ọlọ́run ayé mi ṣe wá rí bá problem lọ́tún problem ló sì Ọlọ́run ṣàánú kí ni wọ́n fẹ́ ṣe báyìí. Ayé mi gbèsè ti dé báyìí kí mo fẹ́ ṣòro ayé mi sí wàhálà lọ́tún wà lápọ̀lọ́ wáyé mi. Ó ti tán èmi náà mọ̀ ó ti tán báyìí. Ọlọ́run ṣàánú mi kí mo wá fẹ́ ṣe báyìí. Bàbá 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 èmi ni ẹ dákun ẹ ṣàánú mi èmi ni o ẹ ṣàánú mi bàbá ẹ dákun. Bàbá ẹ gbà mí mo ti dáràn wàhálà ti dé bàbá ẹ ṣàánú mi. èyí ti jẹ. Dọ́lápọ̀ ni Dọ́lápọ̀ gbádùn gbogbo nǹkan ti dàrú gbogbo ẹ tún tiẹ̀ ti sú mi bàbá ẹ ṣàánú mi o. èyí ti jẹ ó dà ọwọ́ ẹ̀dá. Bàbá ìwọ́nù wọn ìwọ ní kí n mú wá lóore bàbá nǹkan ti dàrú o. bílù ò bá tú ebi kì í pàkìtàn tẹrù tọmọ báyìí ni ó gbà ti yánrin o
Kí ló dé bàbá? Ọ̀rí ni nǹkan ti bàjẹ́ ó ti di lórílẹ̀ ojú ẹ̀ fọ́ ni. Ọ̀rí pé Dọlápọ̀ ti fún Tùmí nínú lówó ni. Láíláí bàbá mo jẹ́rìí. Dọlápọ̀ lè fún Tùmí nínú lówó. Kò lè fún lówó. Mo ti kìlọ̀ fún sì ti gbá kìlọ̀ mi. Àwàlà ti dé bàbá mo kàn. Kò lè fún lówó. Kò lè fún lówó. Ó dà. Ọ̀yẹ̀là bàbá fẹ́ mọ lójú àárínà. Ọ̀yẹ̀là ó yá tẹ́wọ́ ara rẹ̀ kọ́rí. Báwo ni ṣe? Mo ti bẹ́ẹ̀ gbóúnjẹ kaná torí má mi ò sí nílẹ̀. Ẹ wo sísá mi kò nídìí. Since tí o ti sí máa mi lé. Ọdún èmi ò mí ní pẹ́ máa lọ ṣá. Since tí o ti sí máa mi lé máa pè wọ́n. Wọn àdé wá lọ jìnnà ilé màmá. Ẹ má wọrí àǹtí mi. Ẹ̀yẹ má wọrí àǹtí yín. Máa pe mọ́mì kí n tó máa lọ. Ẹ wo ọgbà. Ẹ gbà lọ́wọ́ mi àǹtí mi. Ẹ̀yin gan ẹ ṣáà gbà. Dọlápọ̀ 500 naira. Kí ni kí n fi ṣe? Mo ti dára. Ọ̀dà. Dọlápọ̀ ti kó bá mi. Dọlápọ̀ ti pa mí. Bàbá kí ni ṣíṣe? Kò sí ṣíṣe kò sáìṣe. Ọ̀rí bẹ́ẹ̀ bá ṣọ́ra kó yá tètè lọ́ọ̀rì jẹ́wọ́ o. Láì jẹ́ bẹ́ẹ̀ ó ti di lórílẹ̀ kó tó di pé yóò wá di gòbe kó lọ́ọ̀rì jẹ́wọ́ ntọ́sí tí lè fi jó. Bá tètè lọ́ọ̀rì jẹ́wọ́ wo Dọlápọ̀ ó ṣe kéni yóò gbé kuru jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra òkúlẹ̀ lẹ́jà ń tà. Ojú kèrè bàbá. Ojú fọ́nà. Ọ̀rọ̀ ọmọ ni mo ṣe ò bàbá. Mo ti dára. Ọmọ ẹ ti kọ́ bá mi o. Kò sẹ́ni tí o lè ṣe ní níbi láyé. Kò máa sẹ́ni tí o lè ṣe ní sọ́tà o. Kórìí mi lámì o lọ́wọ́ ayé. Àjùmọ̀bí ọkàn tàánú láyé o. Ká má ṣe gbọ́ sọ̀rọ̀ ayé o. Alájọ́lọ́ láàrín ṣó ti wá sọ fún pásítọ̀. Mo ti lọ síbẹ̀. Mo ti ṣàlàyé fún mi. Wọ́n dẹ̀ ní pé àlá ìṣẹ́gun. Aláṣẹ́gun. Àmì choice ni a máa fọkàn balẹ̀. Wọ́n gba ìgbà tí a mọ̀ wípé òjíṣẹ́ Ọlọ́run dáadáa náà ni àwọn náà ló lè bá Ọlọ́run sọ̀rọ̀ níbi tó ti ń lọ. Ó ti wá mọ̀ mo kàn ti wà nígbàgbọ́ ní pásítọ̀ yẹn gan. Lórí ọmọ wa tí ó ti gbàgbé ni. Ọmọ tó ti dùn kó tá a lè gbé débi tí wọ́n dẹ̀ gbàdúrà tá a rẹ̀ dẹ̀ yà. In fact. Ọjọ́ àmì náà lẹ́nu. Miracle gidi ni. Ìmọ̀ pé àwọn ọmọ iṣẹ́ Ọlọ́run tó yẹ tó yẹ ni mo pé wọ́n ṣe wọ́n. Wà ó. Wọ́n kọ́ ẹ̀kí lálẹ́ jẹ́ báyìí. Sorry. Dúró. Kọ́ ọ̀gá mi rè. Ọ̀gá ẹ̀ o. Hello, sir. Yes, sir. Ẹ kálẹ́ sir. Bẹ́ẹ̀ni mo gbọ́ yín, sir. Sir. Ow! Bẹ́ẹ̀ni sir, mo gbọ́ yín, sir, ẹjọ́ ẹ má bínú, inú mi ti dùn jù ní ẹjọ́ ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. Lọ́jọ́ Monday kọ̀ọ̀kan ní kí n resume. Ẹ̀mí nẹ̀. Wow! Okay, sir. Máa pè yín padà, sir, ẹjọ́ torí Ọlọ́run. Máa pè yín padà, sir. First thing tomorrow morning, come lè máa kọ́ rí. Okay, sir. Wow! 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 What is it? Ọ̀gá mi jẹ́ kí n mọ̀ pé kí n resume síbi iṣẹ́ Monday. Láwa ni. Wọ́n tún sọ fún mi kí àtọ̀tọ̀ tí mo ti kúrò ní ìbàdàn.
ni wọ́n ti bẹ̀ sí mí sí. Wọ́n ní máa mi sí náà. Ní ẹ̀kọ́ yẹ nǹkan kíkan ọ̀gá tó jẹ́ báwo fúnra olówó kìdí àtúpẹ́ kí jáde ní ọ́fíìsì wọn. Kí wàá ló ṣẹlẹ̀ kí ló ń bó ṣẹlẹ̀ báyìí? Ọmọ Olúwa ṣeun. Ọlọ́run wà. Ọlọ́run wà. Ọlọ́run wà. Ọlọ́run kàdé sí. Olúwa ṣe. Ó ń sọ bí ọ̀la lójú mi lọ́gàá mi. Tètè ìwọ máa bẹ́ẹ̀ ṣe oúnjẹ tó máa wọ̀ oúnjẹ tó náìsì máa bẹ́ẹ̀ ṣe kalẹ̀. Olúwa ṣe o. Àwa náà wọ́n pè padà níbi iṣẹ́. Olúwa ṣe o. Ọkọ̀ bí ajé kan lọ́rùn màá ṣe máa bẹ̀rẹ̀ sọ́sọ́. Òun náà ni. Gbogbo ọtí lè fún yín lọ́wọ́. Níṣẹ́ pé mi fẹ́ fún yín. Ọ̀rọ̀ ẹjọ́ kọ́ nínú ìjọba pọ̀. Let's go to the hospital. Mami, ẹ wo mo ti bá yín sọ fún àwọn ọmọ yẹn, ọba yín dáná oúnjẹ tẹ́ máa jẹ. Ṣùgbọ́n oúnjẹ yẹn tó wá ṣe tán, nǹkan tí mo torí ẹ̀ pè ní gungun tí mo ní ó wà important mo fẹ́ bá yín sọ, a máa sọ oúnjẹ yẹn tó ṣe tán. Màámi, kí ló dé? Màámi? Ní ju àwa méjì lọ, kí ló tẹ́ fi ní kí n máa fún àǹtí mi lómi? Etí mi ti kún nígboro. Even àwọn èèyàn sọ pé oògùn owó ni mo ṣe. Mo ń gbọ́ lọ́tún, mo ń gbọ́ lọ́sì, màámi. Kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́? Mo fẹ́ mọ ìdí gan tẹ́ fi ní kí n máa fún àǹtí mi lómi. Dọ́lápọ̀. Màámi. Ariwo ọjà ni o. Má bá wọn gbọ́ ariwo ọjà rárá. Ọjà tí wọ́n bá fẹ́ náà báyìí ní kọ̀ọ̀kan jùmọ̀. Èmi tí mo ní kó má fà àǹtí ẹ̀ lọ, tèmi yé mi o. So òun ti dàgbà. Ó ti lọ ilé ọkọ, so bùkátà ẹ̀ àti tọ́mẹ̀. Ọ̀run ọkọ ẹ̀ ló wà. Ìwọ́n sì omi dọ̀ṣì ni wọ́. Ọ̀run tèmi ni bùkátà ẹ̀ wà. So èmi tí mo ní kó mọ́ fún lówó, tèmi jẹ́ mi. But màámi. But kí ni? Even báyìí, mo fẹ́ kó sọ fún gate man wípé tùmí nínú ògbọ̀gbọ̀ inú ọgbà yìí wà mọ́. Kó má wá síbi bímọ rárá. Kó sọ fún un. Mo kìlọ̀ fún ẹ o. Bóyá àwọn tó ń pariwo ọjà ní wàá fọwọ́ mú ni, bóyá èmi ìyá ẹ ni wàá fọwọ́ mú ni, wàá mú kan nínú àwọn méjèèjì. Ó dẹ̀ ń kìlọ̀ fún Ọmọdọ́lápọ̀ yìí. Má jẹ́ kí ẹnìkan sọ ẹ́ dẹ́nu àárín ilẹ̀. Èmi jẹ́ mi. Màámi, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ náà ni ọba yẹn fẹ́, ṣùgbọ́n màámi, máa níjà wa méjì náà lọ. Mi ì níjà ẹ̀ méjì lọ. Àmọ́ nǹkan tí mo bá sọ fún ẹ, o ní kó gbọ́. Èmi jẹ́ mi má kó bá mi o. Mami, ẹ ṣe yí tán. Àìkàmà ni ní òkè ní ṣe fún mi. No, darling, yeah. You have to calm down, say again. Ọkọ mi àṣẹ́bá mi ní ẹkú tó ń jẹ mí tó sì tún fẹ́ mi. Ṣé pé irú nǹkan báyìí sì ṣe? Ṣé wọ́n ní pẹ̀lọ́wọ́ ẹni tó ń ṣe mí tó tún kẹ́ mi? Mami, àṣẹ yìí ni kòkòrò tó ń jẹ ìgbà mi. You have to calm down. O ní láti calm down. Gbogbo ọ̀rọ̀ yóò ti ṣẹlẹ̀ náà nù. Ọkọ mi, we are going. Jẹ́ kó máa rìn. No. O ní ṣe gbogbo ilé tó fẹ́ ṣe yẹn o. Ó ti ṣẹlẹ̀ náà nù. Mami. Ọlọ́run ló dárí jì mí. Èmi nílé mi kọ́ ni mo bí ẹ̀. Má. Ọmọ àbúrò mi ló jẹ́. Kété tí àbúrò mi bí ẹ sílẹ̀ tán, tó gbọ́ pé bàbá ẹ̀ kú, olóhùn náà mo ṣe bí ẹ sílẹ̀ tán. Torí ẹ̀ ni mo ṣe bí ẹ sọ́dọ̀. Àtọ́bí tí mo dẹ̀ ti gbà nílé ọkọ láti ní sísè. Mi ò gbọ́ pa, mi ò gbọ́ kú, mi ò lóyún àárọ̀ dálẹ́ rí. Torí ẹ̀ ni mo fi bí ẹ sọ́dọ̀. Bí mo dẹ̀ ṣe bí ẹ sọ́dọ̀ báyìí, oṣù kejì ni mo ti lóyún. Torí ẹ̀ ni mo fi ṣẹ́ nítorí lọ́kọ mi. Mami, ìrọ̀rọ̀ wo lọ sọ délé mami? Mo ṣe báyìí náà kọ́ lẹ́bí mi. Ṣé wàá ní pé kẹ́ ẹ ṣe fún mi?
ló fà á. Ilẹ̀ gbọ́ máa mi. Ọlọ́jọ́ kan tí mo lọ ní Jẹ́rù, wọ́n sọ fún mi pé ọmọ ọwọ́ mi ju olóògbé ọ̀rọ̀ mi, olóògbé ńlá bẹ̀rẹ̀. Abẹ́rẹ́ ọ̀rọ̀ mi tí mo máa jẹ máa wò pé ọmọ tí mo gbà tó lásán lásán. Ó máa wá lóògùn jọmọ mi lábẹ́rẹ́ ọ̀rọ̀ mi tí máa jẹ. Torí ẹ̀ ló jẹ́ kí n fẹ́ jọ kójú. Tí mo fi lọ sílé babaláwo pé kí wọ́n bá mi chéǹjì ìràwọ̀ ẹ̀yìn méjèèjì síra wọn. Ìyá Dọlápọ̀ má bínú dákun ó lálejò ní ọgbọ́n bóni tí ò sí nǹkan. Tí mo wá rí fún náà ni ó ní mo ní kí n wá gbé sí láyé. Bẹ́ẹ̀ ni mo ti wò dáadáa tù mí nínú ògo rẹ̀ sáná ó sáná tó bá gbọ́ ọmọ ológo tó sáná ògo ń bẹ lára tì mí nínú elédùn àdá ògo mọ́ ni wọ́n gbógo kún wá látọ̀run tó bá gbọ́ ọmọ ológo tó sáná tù mí nínú lógo ọlọ́run wa bọ̀ ṣe elédùn àti bọ̀ ṣe ọ̀rẹ́ ògo tù mí nínú ti tó ń sayé nu léyìn àtàbúrò rẹ̀ àtẹ̀gbọ́n rẹ̀ tù mí nínú ti gbógo wá kán máa jó kán máa yọ̀ ni. Bàbá òótọ́ ni èmi náà ti gbọ́ mo ti pàdé pásítọ̀ kan tó ti ṣàlàyé fún mi pé ọmọ ológo lọmọ pé òun sì ni ògbóǹtarìgì ológo àwọn yòókù òdìdè lábẹ́rẹ́ èmi ò wá fẹ́ bá wọn bàbá ìfẹ́ o mo fẹ́ kẹ́ ẹ bá ń gba ògo tù mí nínú fún Dọlápọ̀ èmi ò fẹ́ o tẹ́ ẹ bá mọ̀ bàbá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ èmi kọ́ lèmi bí tù mí nínú o Dọlápọ̀ lọmọ mi o èmi ò sì lè gbà kí Dọlápọ̀ mọ̀ jẹ lábẹ́ tù mí nínú. ká gbé ògo tù mí nínú fún Dọlápọ̀ tí mo fẹ́ nù. ká gba aṣọ ògo lọ́rùn tù mí nínú ká gbé aṣọ ìpọ́njú fún tù mí nínú ká wá gbé aṣọ ògo fún Dọlápọ̀ ká gbé ìṣeré Elédùmarè iṣẹ́ tá a fi rán mi nù torí iṣẹ́ tá a bá fi rán kọ́ kì í pakọ̀ wọ́n sì jẹ́ lájẹ yìí èsì wàhálà. Áwù ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ òṣìṣẹ́ ni àó ti di ṣíṣe. Ìjọ wa ló dà kí n padà wá. Jẹ́ wò ná tó bá dọ̀tún la wọ́n ti parí iṣẹ́ pẹ̀lú àwọn àlejò tán ṣẹ́fà lọ́dọ̀ mi wọ́n ti parí ẹ̀ kọ́ mọ̀ bọ̀. Ẹ̀sìn bàbá ẹ̀sìn ẹ̀ pẹ́ fún wa ẹ̀ pẹ́ fún wa bàbá ẹ̀sìn o. Ayé o ayé yé yìí ayé bẹ́ẹ̀ bá domi ẹ mọ̀ gbé mi lọ bẹ́ẹ̀ bá dógìdẹ́ ẹ mọ̀ pẹ̀ràn ìyá mi jẹ ọ̀rọ̀ ojú ayé lóde wọ́n gbaṣọ ògo lọ́rùn ọmọ ológo wọ́n gbaṣọ ọ̀pọ̀njú bò ayé mọ̀lẹ́ elédùn àbọ̀ ọ̀rọ̀ wọ̀ mi iṣẹ́ tẹ́ràn mi ní jẹ́ o n ò dáṣẹ́ jẹ́ lọ́wọ́ mi n ò bọ̀n ṣe kò sí wàhálà ó dà. Mami. Adùn ló máa padà gbẹ̀yìn o fọmọ ológo tó ní gbìyànjú ogun àtògo wọn jọ ń rìn orí mi dákan làmì nínú ogun ayé má gbé wọ̀ mí Elédùà tó dá mi aṣọ burúkú yẹn aṣọ adójútì ní aṣọ